KILARIGBO. bá mi ò dán mọ́rán bọ̀ ẹ manage. ẹ jọ̀ọ́ ẹ ràn àǹtí Iyabo Oko lọ́wọ́ kó tún lè fi ẹsẹ̀ méjèèjì kó tún lè fi rìn kí àlàáfíà tó péye kó lè padà sí àgọ́ ara ẹ̀. Gbogbo àwọn fáǹsì wọn káàkiri àgbáyé kí wọ́n jọ̀ọ́ kí wọ́n dìde sí ọ̀rọ̀ àǹtí Iyabo Oko kó tún lè fi ẹsẹ̀ méjèèjì àlàáfíà tó péye kó lè padà sí àgọ́ ara ẹ̀ kí wọ́n dìde ràn lọ́wọ́ kí wọ́n ran àǹtí Iyabo Oko lọ́wọ́. Orúkọ tèmi ni Ẹyinjúọlá Aisha Oríyọmí. Èkejì Iyabo Oko tímọ́tímọ́ tá a jọ ṣe kékeré ọmọ ìyá gan ni wá ọmọ ìyá lèmi àti ẹ̀ ṣe ti gbọ́ èyí ṣe súnmọ́ ń yẹ̀ sọ́hún o èyí ṣe pé ẹgbẹ́ àwọn kan wà tí wọ́n kàn náà rùn wá nú ẹbí ọmọ tìyá ni á tí kú òsì ní pé kankan níyà lásìkò tá a wà yìí bó ṣe jẹ́ nìyẹn o kán ṣọ́ra wọn o kí wọ́n ṣọ́ra wọn o tí n bá tún pẹ́pẹ́ tó kú iná òjò Ìyábọ̀ ń bẹ àlàáfíà ká ní kì í ṣe pé nǹkan tá à ń ṣe wọ́n ṣe tọ́jú lọ́wọ́ ni èmi kàn bá ní kẹ́ ẹ lọ wò mí tó wà ṣùgbọ́n ẹjẹ́ adé mọ́bẹ̀ Iyabo Oko ó kùtì ó sì ń tọ́jọ́ ṣe é rí i pé ara ò kì í ṣe òkúta téèyàn bá ṣàìsàn téèyàn bá ti ṣiṣẹ́ dandan ni kó ṣàìsàn káìsàn wá bọ̀ kí ló wá máa ń ṣe àwọn èèyàn wa wọ́n ń rorero àwọn celebrities àfi pé ó kú Iyabo Oko ó kùtì ṣùgbọ́n à ń gbé ọmọ Nàìjíríà kó ràn wá lọ́wọ́ kó dìde ni àmọ́ ká máa pariwo kú yẹn kò kú o ẹni bá ní kó kú ò ní òkú o lágbára Ọlọ́run kí ló dé ẹ̀yin èèyàn rorero wọn ni kí ló dé àtìsí kan bá ti síkì báyìí ikú ló kù kí ló dé gan tẹ́ kí rorero wọn ẹ̀bẹ̀ lọ́ngàn ta ni ò ní irú Iyabo Oko tí ó pé kó kú ta ni ò ní lẹ́bí rẹ̀ ọ̀kan ṣoṣo ọ̀gá nínú ẹbí ta ni ò ní rẹ̀ tí ò ní kú ló kúkú ẹ dákun o tí n bá tún rí táyà tún pòsì ẹ̀ n tí ń ṣe ẹ̀ ní láìkí rẹ̀ mọ́sẹ̀ ń bọ̀ ní ìtìdè ẹ ṣé ẹ̀yin KILARIGBO iléeṣẹ́ yín ò ní jóná ọkàn yín á balẹ̀ ẹ̀yin náà ráàánú gbà. Orúkọ mi ni Dr. Ayọ̀dèjì Adékúnlé Elúyẹmí mo jẹ́ ọmọ bíbí ìlú Ilé Ifẹ̀ mo dẹ̀ ń ṣiṣẹ́ pẹ̀lú Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University ní Center for Energy Research and Development and by default mo jẹ́ associate lecturer in the Department of Applied Geology and Geophysics of Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University Ilé Ifẹ̀. Èmi ni àkọ́bí màmá Iyabo Oko tí gbogbo èèyàn mọ̀ sí àǹtí Iyabo nínú ẹgbẹ́ òṣèré tíátà àkọ́bí wọn gẹ́gẹ́ bí ọmọkùnrin àkọ́bí ọmọ nínú ọmọ ẹ̀ òun ni mo jẹ́. Ó ṣe wọ́n ní 2016 and nígbà yẹn mi ò sí nílé mo wà ní abroad nígbà yẹn mo ń ṣe research ní India so ìgbà tí mo dẹ̀ gbọ́ tí wọ́n ló ṣẹlẹ̀ àwọn àbúrò mi tó wà nílé wọ́n sáré on rally round dẹ̀ mo pè kan lára àwọn ẹ̀gbọ́n wa náà tí wọ́n wà nínú iṣẹ́ yìí náà pé kíkan jọ kán bá mi lọ wo situation of things so ìgbà tí wọ́n dẹ̀ pè mí padà pé Ayọ̀ pé kí n fọkàn balẹ̀ pé kí n ṣáà pé a máa tiraka so wọ́n dúró so a ṣe necessary thing then a dẹ̀ discover pé wọ́n need láti jáde fún kí náà pé ìtọ́jú tó péye dáadáa so àṣà gbogbo agbára wa so wọ́n dẹ̀ wá so wọ́n lò oṣù mẹ́sàn-án àti bí ọjọ́ mélòó ní India so ìgbà yẹn ó le díẹ̀ náà torí bí ọ̀sọ̀ọ̀sẹ̀ ni routine check-up ló wà fún wọn bí wọ́n ṣe ń yẹ gbogbo ara wọn ṣe gbogbo ẹ̀ ó ṣe kinní gan so àṣe bẹ́ẹ̀ lọ a stretch fún 9 months so ìgbà tó máa fi di 9 months recovery wọn ó ti ń lọ bí 98% so ìgbà yẹn gan làwọn gan ti ń sọ pé àwọn ń lọlé mú ní ẹ dúró síbi pé tí n bá tiẹ̀ parí ń bì bóyá kájọ máa lọlé wọ́n àwọn ní pé ara àwọn ti le kò sí nǹkan tó ṣàwọn gbogbo èèyàn ló ń béèrè àwọn lé kinní kankan ok bóyá jẹ́ bẹ́ẹ̀ so wọ́n padà sílé nígbà yẹn and ìgbà tí wọ́n dẹ̀ máa padà sílé ó ní àwọn oògùn tí wọ́n máa ń lò
so mo make sure pé oògùn tán máa lò fún 1 year mo stock ẹ̀ fún wọn lọ. So after that and wọ́n lò tán another 6 months mo tún fún wọn. So later ìgbà tí mo fi máa dé mo ń ship oògùn wá ní láti India. So because a ti ní gbogbo prescription yẹn lọ́wọ́, so at a time wọ́n yọ orúkọ Nàìjíríà kúrò nínú àwọn ìlú tó lè benefit facility yẹn, pé èèyàn ò lè gbé oògùn kó fi ránṣẹ́ láti post office. Even the blue dart tí wọ́n máa ń lò tó jẹ́ best Korea wọ́n rejected. So mo tún wá wò pé kí ni mo lè ṣe, mo wá try Ghana. So mo wá route because mo ní colleague kan ní University of Cape Coast, Dr. Savannah Nanau Yako. So tí n bá ti route oògùn yẹn sí ìyẹn àgbà á ṣe fi ránṣẹ́ sí Accra, from Accra á ṣe wà dé Èkó. So wàhálà yẹn pọ̀. Then bí náírà bó ṣe ń lose weight against dollar, so gbogbo ẹ̀ náà contribute sí àwọn bottleneck. So ìgbà at a time wọ́n á sọ because delay máa ń wà at times kí ara bí tó wà ní Cape Coast kó tó lọ rí gángan. So wọ́n á ní pé kí n má worry, pé àwọn doctor sọ pé àwọn máa lo àwọn á find local substitutes fún oògùn tí àwọn ń lò. So wọ́n á bẹ̀rẹ̀ sí ní lo oògùn TB. So oògùn yẹn kò pé mọ́, pé gbogbo oríṣiríṣi àwọn oògùn yẹn, so some of them are lè so wọ́n ṣáà ń lò wọ́n lò. Then mo dẹ̀ máa ń monitor progress wọn, but mo jẹ́ kó yé wọn pé whatever ẹ pè mí, tẹ bá pè mí, pé because mi ò fẹ́ kí irú nǹkan báyìí kó ṣẹlẹ̀ again. Stroke ní àkọ́kọ́ yẹn. So ẹ dẹ̀ mọ̀ pé irú nǹkan bẹ́ẹ̀ kò tún yẹ kó rí ọkọ. So because wọ́n ti fún wa ní technical advice ní India pé we should do everything to avoid repeat of the stroke. And so I try, èmi ṣáà make sure, because mo mọ̀ pé tó bá ṣẹlẹ̀ apart from financial commitment, time is even more than that. So mi ò fẹ́ kí irú ẹ̀ kó ṣẹlẹ̀, but unfortunately so ó ṣẹlẹ̀. Ìgbà tó ṣẹlẹ̀ immediately mo ti débí. So I ṣáà ti ń try because mi ò expect kó lọ online, but ìgbà tó dẹ̀ ti lọ online, well, I've accepted in good faith. And since the content is to solicit for the support towards recovery, then I have no option than to accept and to see what will eventually manifest from there. Àwọn èèyàn ní àgbáyé pé kí wọ́n dìde, kí wọ́n gbárùkù ti ògbóǹtagì olóṣèré tí a mọ̀ sí Iyabo Oko, àǹtí Iyabo. Èmi náà wá ń lo àsìkò yìí pé gbogbo àwọn èèyàn pàápàá nílẹ̀ káàárọ̀ oòjíire Yorùbá pé kí wọ́n dìde, kí wọ́n dìde ìrànlọ́wọ́ fún màmá Iyabo Oko kó tún lè fi ẹsẹ̀ méjèèjì rìn báyìí, kó dẹ̀ lè sọ̀rọ̀, kó lè gbé ara. Torí màmá a lè sọ pé she's relatively still young and a fẹ́ lose wọn báyìí. So màá pe àwọn èèyàn, màá bẹ̀rẹ̀ látòrí bàbá mi tó jẹ́ bàbá tó bí mi, àrólé Oòduà Ọọ̀ni Adéyẹyè Ògúnwùsì ẹni ìtàn Ọ̀jájá fìdí ọ̀tẹ̀ jalẹ̀, pé Ìyábọ̀, àǹtí Ìyábọ̀ tí gbogbo wa mọ̀ sí àǹtí Ìyábọ̀ Òkò Ilé Ifẹ̀ ló ti bẹ̀rẹ̀ ìrìn àjò ẹ̀ gẹ́gẹ́ bí eré àwọn theatre art practitioner Ilé Ifẹ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀. And now àgbà ti ń dé, ó nílò ìrànlọ́wọ́, ó gbọ́dọ̀ padà sífẹ̀. Bàbá mi Ọọ̀ni ẹ dìde, àǹtí Ìyábọ̀ nílò ìrànlọ́wọ́ yín. Màá pe àwọn bàbá mi, màá pe Professor Wálé Ọládípọ̀ pé kí wọ́n dìde ìrànlọ́wọ́. Àǹtí Iyabo Oko gbajúgbajà olóṣèré ni tí a mọ̀ káàkiri gbogbo àgbáyé, pé kí wọ́n dìde, kí wọ́n ràn wá lọ́wọ́ lórí ọ̀rọ̀ àǹtí Iyabo Oko èyí tó jẹ́ màmá tó bí mi lọ́mọ. Màá pe Dr. Ọ̀túnba Iyọlá Omíṣore pé kí wọ́n dìde ìrànlọ́wọ́ àǹtí Iyabo Oko, Iyabo Oko, pé kí wọ́n ràn wá lọ́wọ́ kó tún lè fẹsẹ̀ rìn. Màá pe Gọ́vnọ̀ Ṣèyí
Ṣèyí Mákindé ti Ọ̀yọ́ state pé gbogbo career Ìbàdàn ló ti lò. Ìbàdàn Ọ̀yọ́ ló ń sọ lẹ́nu, Ọ̀yọ́ extraction ni. Màá pe gọ́vnà wa Ṣèyí Mákindé kí wọ́n dìde, kí wọ́n má wò níran báyìí, pé kí wọ́n dìde ìrànlọ́wọ́, kí wọ́n ràn lọ́wọ́ kó tún lè dìde, kó lè fẹsẹ̀ rìn. Àtàrí àjànàkú ni, kì í ṣẹrù ọmọdé. Màá pe gbogbo ilẹ̀ adúláwọ̀, màá pe gbogbo ilẹ̀ àgbáyé pé kí wọ́n dìde ìrànlọ́wọ́, kí wọ́n dìde ìrànlọ́wọ́, kí wọ́n dìde ìrànlọ́wọ́ fún àǹtí Iyabo Oko, kó tún lè fi ẹsẹ̀ méjèèjì, kó tún lè fi rìn. Màá pe gbogbo àwọn gọ́vnà South Western Region tó jẹ́ ti tiwantiwa nílẹ̀ káàárọ̀ òjíire, kí wọ́n dìde ìrànlọ́wọ́ sí àǹtí Iyabo Oko, kí ó lè dìde, kí ó tún lè fi ẹsẹ̀ méjèèjì, kí ó tún lè fi rìn. Màá pe àwọn tí mi ò tiẹ̀ lè dárúkọ, a lè kà wọ́n tán, pé kí wọ́n jọ, kí wọ́n dìde, kí wọ́n jọ, kí wọ́n bá a dá sí ọ̀rọ̀ àǹtí Iyabo Oko. Ó nílò ìrànlọ́wọ́ gbogbo wa, gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé wọ́n sì ní ọmọ tó sì kéré, so gbogbo ẹ̀ náà, because even tó bá dìde gan sìn, orúkọ tó gbé sórí ó pọ̀ gan, so the expectation is too much on her, and as a result of that, so now that the whole world is aware of her health status, then it is important to also seek for her social well-being. So I call on everybody. A pè àwọn aládéládé, a pè Aláàfin Lámídì Adéyẹmí, ikú bàbá yèyí, ikú bàbá kú, àrùn bàbá àrùn, kí wọ́n dìde, kí wọ́n ran màmá lọ́wọ́, àǹtí Iyabo Oko. A pè àwọn olórí ládéládé nílẹ̀ káàárọ̀ òjíire pé kí wọ́n dìde, kí wọ́n ran màmá àǹtí Iyabo Oko, kí wọ́n ràn lọ́wọ́. A pè gọ́vnà Sanwó-Olú, gómìnà ìpínlẹ̀ Èkó, a pè kí wọ́n dìde, kí wọ́n ran àǹtí Iyabo Oko, kí wọ́n ràn lọ́wọ́. A pè gómìnà Gbóyèga Oyètọ́lá ti ìpínlẹ̀ Ọ̀ṣun, kí wọ́n dìde, kí wọ́n ran màmá àǹtí Iyabo Oko, kí wọ́n ràn lọ́wọ́. A pè gómìnà ìpínlẹ̀ Èkìtì Fáyẹmí, a pè wọ́n Káyọ̀dé Fáyẹmí, ọ̀mọ̀wé Káyọ̀dé Fáyẹmí, kí wọ́n dìde, kí wọ́n ran àǹtí Iyabo Oko, kí wọ́n bá wa ràn wọ́n lọ́wọ́. A pè Ajílẹ̀ṣòro Foundation ní Ilé Ifẹ̀, kí wọ́n dìde, kí wọ́n ran àǹtí Iyabo Oko, kí wọ́n ràn lọ́wọ́. A pè gbogbo àwọn ẹlẹ́yinjú àánú, lọ́balọ́ba, lóyèlóyè, kí wọ́n dìde, kí wọ́n ran àǹtí Iyabo Oko, kí wọ́n bá wa ràn wọ́n lọ́wọ́. Account name wọn Kudirat Odukanwi ló wà ńbẹ̀, so òun ni account name tí wọ́n lè bá wa fi sí, so kí ó lè máa lọ síbẹ̀ directly, kí wọ́n lè lo owó yẹn fún ara wọn, kó lè bọ̀ sípò. Títorí ẹ̀ ni a ṣe bank name UBA ni bank name UBA ni wọ́n ń lò. Kò sí awuyewuye lásán ni, kò sí nǹkan tó jọ. Wọ́n lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń sọ̀rọ̀ yìí, wọ́n ń gba ìtọ́jú lọ́wọ́. A dẹ̀ rí i pé tí a bá continue pẹ̀lú ìtọ́jú yẹn, wọ́n máa wà okay gan, perfectly okay. KILARIGBO. Bá mi ò dán mọ́rán bọ̀ ẹ manage. KILARIGBO Live TV, ìkànnì amúlùdún.